Ìrò mi o. Arákùnrin máa bọ̀. Bàbá yìí. Olówó la fẹ́. Oúnjẹ lulu wa. Ṣọ́rọ́ ní ẹni tí òun wò yìí. Ìkòkò láàrin àwọn àgùntàn ni. Ohun tí ń bẹ ní ẹ̀yìn rẹ̀ yìí. Ohun tó gbéṣẹ́ yìí gangan ní iṣẹ́ ọwọ́ rẹ̀. Gbogbo ohun tó gbélé ayé ṣe ló gbé kàn yìí. Ó ti ń tó ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti wà níbí. Bẹ́ẹ̀ni, bí ó sì ṣe wà títí ayé àìnípẹ̀kun ni. Àṣírí ayé rẹ̀, ohun tó gbélé ayé ṣe, àti bí a tún ṣe rọ́yàn sí, bí a ṣe rẹ́rìn ọkàn sí wọn náà wò ó. Àǹtí mi, ẹ fọkàn balẹ̀, ṣé rí olùṣọ́ta wá báyìí tó lọ́ máa ń sọ, wọn ò parọ́ rárá, ó ti pẹ́ tí mo ti mọ̀ fún ẹ fọkàn balẹ̀. Mo ti sọ hallelujah sir. Hallelujah, hallelujah. Ẹ káàsán sir. Ẹ káàsán. Yes sir. Ní sọ wà pẹ̀lú. Yes sir. Ṣé ẹ̀bìnrin ṣe púpọ̀? Rárá sir. Mo ní àwọn àgbègbè kan ní oníṣẹ́ ìdá lórí ẹni ẹ̀ láti padà ló ti wá. Ọ̀daràn ìbálẹ̀ ti wá bẹ́ẹ̀ gbọ́dọ̀ àyè sílẹ̀ fún láti dá wọn lọ́lẹ̀ ẹ̀kọ́ kan. Kí ni mo lè ṣe fún yín? Àǹtí mi, mo mú wọn wá, wọ́n fẹ́ wá ṣọ́nà lórí ọkọ̀ àfẹ́sọ́nà wọn. Mo lè sọ fún pé tó bá débì ohun gbogbo ní ṣíṣe. Jésù lè ṣiṣẹ́. Ṣáájú gbogbo jẹ́ ká gbàdúrà. Jehovah, Jésù Kristi, Michael mímọ́, bàbá àti Ọlọ́run wa. Àgbẹ̀ ọ̀sọ̀kalẹ̀ sáà rẹ Ọlọ́run rẹ̀ láàrin wa. Ẹ̀mí mímọ́ rẹ̀ abẹ́kójọba ọ̀yà kó máa jọba lọ. Olúwa tẹ ìmọ́lẹ̀ sọ̀rọ̀ rẹ̀ Jésù Olúwa wa. Àmín, àmín. Di hàlíà, 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 hàlíà. Ẹ pẹ̀lẹ́ sísá. Thank you, Jesus. Arábìnrin, tábàlẹ̀ parọ́, ìṣòro yín ga jù. Ẹni ìṣòro débi pé tẹ́ bá ṣọ́ra àìfà ìmọ̀kẹ́mọ́dé ní agbègbè. Àwọn ẹ̀ parọ́ fún yẹn o. Àmọ́ tẹ́ bá gba ẹ̀mí mímọ́ gbọ́, ẹ kúrò nínú òkun. Àwa ti kó nu àwọn wòlíì tí máa ṣàkọtẹ́lẹ̀ jẹun fún yẹn. Ìtàbà bá sọ ẹ̀mí mímọ́ ló sọ. Ilé iṣẹ́ wòlíì tó lẹ́kọ̀ọ́ wọ́n bá yàn sọ̀rọ̀ tí ò lè rí bẹ́ẹ̀. Bí má sọ̀rọ̀ àṣẹ sínú ayé yẹn kan tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ajá pọ́lọ́run kọ́ ló pè mí. Ẹ gbọ́ arábìnrin kan nígbà kan rí wọ́n gbé wá sí ìjọ mi wọ́n ní ó fẹ́ bí tònítọ̀lá mo sọ fún mo ní kó mọ̀ bímọ sílùú kọ́ lọ bí sílùú wọn náà ṣùgbọ́n ó kọ̀rọ̀ sí ẹ̀mí mọ́ lẹ́nu ẹni tí mò ń sọ̀rọ̀ báyìí ó gbàgbẹ́ kú ni kékeré nìyẹn kí ni mo ti sọ wọ́n tún gbé kan ẹnìkan wá ní nǹkan bí oṣù méjì ó lóun wáṣẹ́ nígbà mo ti sọ fún gbàdúrà fún mo ní tó wá fẹ́ ríṣẹ́ àbí kó kó ń bí torí ògbóró sí nílẹ̀ tó wà yìí kó lọ sí ilé àjèjì bí ìlú méje ìbẹ̀lógún rẹ̀ wà ẹni tí mo sọ nígbà yìí ó wà ní sórí tó ń dalẹ̀ mi kò jẹ́ èèyàn náà mi ò ní ẹgbọ́ bí má sọ fún ìdẹ̀bà gbọ́ ẹ lè mọ̀ pé wòlíì gidi ní bá yín sọ̀rọ̀ àgbà náà kọ ẹ̀mí mọ́ ní bá wa jọba mo ti má sì sọ sínú ayé yín tí ò bá ṣe má pè mí wòlíì mọ́ ẹnì kejì nìyẹn o ẹ̀yin wá lẹ́nì kẹta o bí wọ́n á sọ fún ìdẹ̀bà gbọ́ ayé pàfà ayé tí yín náà ṣe fẹ́ símú ní fáwọn kan ni. Ọlọ́run ò ní jẹ́ máa. Ẹ̀yà gbọ́rọ̀ sí wa lẹ́nu Jésù Kristi ọ̀dà ohun tó ṣẹlẹ̀ ni pé arákùnrin tẹ̀ ní ọkọ àfẹ́sọ́nà yìí ẹni máa sọ fún mi pé tẹ bá fẹ́ ẹ máa kú mi. Ọlọ́run má jẹ́. Ẹ wo ẹyẹ dẹ́wò kẹfẹ́. Èmi ò ní kú kíkú kò ṣe yí. Àníkẹ́ ẹ dẹ́wò kẹfẹ́ kí wọ́n wọ́ yẹ̀ nìkú. Ìjọ kúrò sí gbogbo nǹkan tí olùṣọ́ bá ń sọ òótọ́ ni wọn ò parọ́ fún mi rí o ṣe ti gbọ́. Ẹ wo ṣe rí arákùnrin tá a sọ̀rọ̀ nípa yìí láti kékeré báyìí ló ti jábọ́ lẹ́yìn ìyá rẹ̀. Ó sì dìgbà tí obìnrin méje bá kú mọ́ lórí kó tó dúró. Obìnrin méje. Bẹ́ẹ̀ni. Ohun tí mi ṣe ìbẹ̀rẹ̀ pálá nìyẹn. Ṣùgbọ́n àwọn àtúnṣe kan wà tá a ṣe tó bá di ní ọ̀tún lákẹ́ wá ní mo mọ̀ wípé nígbà tẹ́ ti jọ ń fẹ́ra yín ó ṣeé ṣe kẹ́ ti jọ ní àwọn àjọṣepọ̀ kan láàrin méjèèjì inú náà lè fa ogun sínú ayé yín ṣùgbọ́n á wà àpàṣẹ sí ẹ̀yin nìkan ní kẹ́ wá o ẹ gbọ́ kẹ́ wá tó bá di aago 6 lọ́tùnla ẹ
wá wá sáwọn ọṣẹ kan fún yín ẹni bá tán ẹ̀fọ́ níbẹ̀ lọ àlàáfíà fún yín. Ọlá ọkọ mi ṣé bẹ́ẹ̀ ti wà lórí ọ̀rọ̀ yìí látàárọ̀ kò rí bẹ́ẹ̀ ta ló sọ fún ẹ níbo ló ti gbọ́ ó jábọ́ lẹ́yìn mi. Ìyá Kọ́lá áńkì àṣà ẹlẹ́rìí ni ó kú ẹ dúró lọ àwọn èèyàn wò mí nígboro láwọ̀ sunkún ẹ̀yin wá ń wò mí láwọ̀ rẹ́rìn ṣé báwọn Yorùbá ń gbogbo wa wọ́n dẹ̀ ṣe pé tí irú kan báyìí bá ṣẹlẹ̀ sọmọkùnrin wọ́n ní orí obìnrin 8 ni ó máa tó dúró ẹ wò 7 ni ó máa forí sọ́lẹ̀ tí ó kù ṣé àwọn kílè ìwà ṣẹlẹ̀ sí mi ní Ìyá Kọ́lá. Ẹlẹ́dàá mi kọ̀ Kọ́lá mi ò ní fojú sunkún ẹ̀ ìwọ ni mò ń wò lójú ṣé kò mọ̀ pé ìwọ nìkan ni mo bí Kọ́lá tó bá tẹ̀ jẹ́ pé lóòótọ́ ni abiyamọ gidi ni mí má ti ṣètùtù ẹ Kọ́lá ò jábọ́ lẹ́yìn mi jọ ọkọ mi ìwọ ni mò ń wò lójú. Ìyá Kọ́lá ṣẹ́rí áńkì àṣà ẹ̀ dá mi lóhùn ẹ̀ sòótọ́ tó wà ń bẹ́ o tẹ́ ẹ̀ bá sọ ẹ wò máa para mi ni o. Kọ́lá jọ ọkọ mi má ṣe bẹ́ẹ̀ mi ní fojú sunkún ẹ. ẹ má rìn pé màá gbẹ̀bọ̀n bẹ́ẹ̀ sì ni mi ò ní má jà mi ò yàdá mọ́ yìí ṣùgbọ́n máa tara mi ni lẹ́yìn eléyìí ẹ ò ní rí mọ́. ọkọ mi jọ ọkọ mi má lọ jọ ọkọ mi Ẹlẹ́dàá mi o Ọlọ́run ní jẹ́ kí iná ọmọ jó mi láti mo fẹ́ pé ìwọ Ọlọ́run mi fóònù mi ta Ọlọ́run o. táìmù ti lọ aṣọ tí mo pọ̀ yẹn ló dá mi dúró báyìí kí n máa gbọ́dọ̀ tó lè fi ṣàbáyé sí i wọ́n ti ń pè mí ọ̀rẹ́dì wọ́n sì tán ní kí n ra ọkọ̀ bọ́sẹ̀ láti jẹ́ kí n. àǹtí mi. yes. ẹ̀wọ́ kí ló dé tó kò sí. ṣé kò sí. ibo ló dà. Níbo mo ń lọ? What kind of question? Orí tí mo dress by tí mo múra. Of course, mo ń jáde náà. Okay, ẹ̀ ń jáde ẹ̀dẹ̀ fún mílẹ̀ sí mi ní ibẹ̀ ní ẹ̀dẹ̀ sàn kọ́kọ́ fún mi. Ṣé ilé náà kọ́lé ìmọ̀sẹ̀jọ sọ̀rọ̀ yàmọ̀ tó sọ pé òṣèré ní kí n wá church lénìí? Wọ́n ní kí n wá pọ̀ ní nǹkan fẹ́ ṣe ní church lénìí. ẹni sùúrù olùṣọ́ àbí ṣé òkè torí pé mọ́mí ò sí lé ń sìn ẹ wá fẹ́ lo opportunity yẹn láti fi jáde just ẹni ẹ kọ̀ rò pé ẹ̀kọ́ lè jáde fún lé just ẹni àwọn àbí. ẹ ṣe church bàbá yẹn bàbá tó jẹ́ pé gbogbo ẹ̀ ló pé sílẹ̀ tó jẹ́ pé gbogbo ará àdúgbò ló mọ̀ bí kò gbọ́ ìyàwó níyàwó tó bá ti róbìnrin bẹ́ẹ̀ ojú ẹ̀ máa ràn ní àtọwọ́ náà gbogbo ẹ̀ ló láì gbogbo ẹ̀ ló pé sílẹ̀ ibi ẹlẹ́ tún lọ àbí. Ọkàn ẹni òun ni kíni òun ni ìgbàgbọ́ ẹni ṣó ti yé ẹ àdúrà lèmi náà ń gbà níbẹ̀ tí wàá lè ti tẹ́ ẹ lọ́rùn kó mọ̀ kan o lè wọ́n nílé kó lọ mú òkùn kó so kó parẹ́ ó ti yẹ rubbish tí mo bá ti sọ pé mo ṣe kí ni mo jáde tí wàá lè tẹ́ ẹ lọ́rùn. àǹtí mi àǹtí òkú lọ́rọ̀ gbọ́ àmọ́ ajá tó bá máa sọ ní báyìí kì í gbọ́ fèrè ẹlẹ́dẹ̀ẹ́. ẹjọ́ tó yọ lọ́nbọ̀dá Kọ́lá àbí kí ló ń pè yín èmi ò sọ pé mi mọ̀ yín àbí Ọlọ́run tiẹ̀ ń jẹ́ kí n mọ̀ yín nǹkan tèmi ṣàmọ̀ ní pé kẹ́ ẹ ra wò mí ẹ má wò mí púpọ̀ kémi náà má lọ kú o báwo ìyàwó yín ṣe ń kú ẹ má wò mí kémi náà lọ kú bẹ́ẹ̀ o. ṣé o mọ̀ mí from x-ray ni kí ni gbogbo àwọn rubbish tó ń bá mi sọ wọ̀nyí. ẹjọ́ tó yọ lọ mi ò tiẹ̀ lè mọ̀ yín nǹkan tèmi ṣàmọ̀ ní pé ṣé ẹ fẹ́ toast èmi náà ni mi ò tiẹ̀ lè toast mi kí n lọ torí pé gbogbo àwọn tẹ̀ ń fẹ́ bọ́ ṣe ń mú wọn lórí pé mi ò tiẹ̀ lè kú èmi kọ́ lè máa pa kí ẹ ti lọ ẹ tún ṣe gbọ́ mi náà ẹ kọ́ wọ́n wá ní kí kú báyìí kí sì bàbá mi kí. èmi Kọ́lá. àǹtí mi ẹ má wòlẹ̀ ní kí ló ṣe yín àǹtí Fúnkẹ́ kí ló ṣe yín ẹ sọ̀rọ̀ kí ló ṣe yín tẹ̀lé ń gbin osùn yín kí ló ṣe yín kò sí nǹkan pẹ̀lẹ́ tẹ́wọ́ kò sí nǹkan pẹ̀lẹ́ kí gbogbo nílé mo ti ń wá yín látàárọ̀ mo lọ ní kíchìn mi báyìí mo tún bọ́ sẹ́kùn lè sí ní òṣèlú kó tó ní pé mo wá rí tẹ kájọ síbẹ̀ kí ló ṣẹlẹ̀ tẹ̀ ń ké. ṣé ẹ̀ ní sọ̀kan tó ṣẹlẹ̀ kò sí kankan ẹ̀jẹ̀ ń sunkún bóyá kí mọ́mí dẹ̀ bá a dá sí at least ìyá yín ni á lè dá sí ẹ lè ṣàlàyé. ṣètìgbọ́ bí a kì í lọ tó mọ́ lè wà. ẹ ó yẹ sọ rẹ̀ ẹ̀ ń ṣe báyìí kí n má pọ̀ ó yẹ sọ fún mi èmi náà ṣàlàbúrò ìyàbẹ́ ní mi ni ó yá. ọmọ mi
ẹ̀wí fún ọba jó gbọ́ ayé mi ẹni àsọ̀rọ̀ fún ọba jó gbà mo ti fọwọ́ ra mi ṣera mi àṣé pé gbogbo ọkọ tó ń sọ fún mi gbà ẹ̀ kí mo kì í ti gbọ́ ṣé ó tọ́ ni. Kí ló ṣẹlẹ̀ kí ló fò mí. yóò dé sọ fún mi tó. Ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ kí wà ní. tí mo bá yàrá mi tẹ̀lé ọlọ́run bó ní kí n ti bẹ̀rẹ̀ báyà ọlọ́run. Ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ó yá ẹ̀ mọ̀. lọ sí hospital lẹ́ni bẹ́ẹ̀ ni mo ti ń bọ́ lẹ́kọ̀ọ́ yẹn tí mo fi wá sínú lẹ́tọ̀ fèrè mi. Ó yá kí ló ṣe yín. mo ní máa jáde lọ́sọ̀rọ̀ mo ní kí mo fi Ilé wa sunkún ilẹ̀ sunkún bí. Ó ní ilé kan ní ẹ̀ kéré jù àti ìlú. Ṣé wàá dàgbà ti wọ́? tó bá jẹ́ pé dákun tí ẹni ṣe mí kó bá tiẹ̀ dá. tó bá yẹ pé lẹ́kọ̀ọ́ náà dẹ̀ ṣe bí mo tiẹ̀ ti máa gbúra mi kú rí. Táwa ni ẹ̀ ṣàkéré jù. Ta lẹ́nu yẹn gbọ́gbọ́. Kí ni mo gbọ́? Ẹ tún sọ ẹ padà sẹ́yìn. Olùjọ́ni o. Olùjọ́ni fún mi láyọ̀, fún mi láyọ̀. Olùṣọ́. Ìyàkọ́lé kò wá tọ́ bí. Ṣó tán, mo sọ fún yín. Mo lẹ́ṣẹ̀ṣì. Ẹ wo, ẹ ní láti sunkún. Ọ̀rọ̀ yóò tó gbé má ké. Àbúrò yín ó ti lè máa advice ẹ̀ kó ṣoṣo dàbí máa fún wa pé yín o ṣe máa gbọ́. Ó máa wúlò fún yín o. Ẹ mọ̀ nǹkan ẹni ojú yín sìn. Kẹ wá ṣe kí ni? Ẹ ní sùúrù. Kẹ wá wọ inú ilé. Má kí mọ́mí rí yín o. Ẹ wá wọ inú yàrá tó má rí wá lójú yín o. Ẹ wá wọ inú yàrá yín àti ẹrù yín eré tó pọ̀ àti eré tó kéré. Ẹ wá kó ẹ wá gba àyíká lọ. Ṣó ti yé yín báyìí? Ẹ wá gba àyíká lọ. Ẹ lọ máa gbé bẹ̀. Ẹ ti di àwọn olùṣọ́ náà fún tẹ́lẹ̀ inú ilé ìwé ìgbà tẹ́lẹ̀. Ṣó ti yé yín báyìí? Ìyá yọ ẹ̀dì ṣé wá ti bí kẹjá gbọ́. ẹni ẹ ṣe fún ìwọ̀n títà yìí kọ́lọ́mọ yẹ kó pààyàn. olùṣàbẹ̀yìn kẹ́ máa para yín so gbogbo ẹ ṣe máa ń ṣe inú ẹnu ẹ yẹn ṣé ẹ máa ń pa tító tó báyìí. iná pẹlẹbẹ ni mí. ẹ ń dán kan wò. ẹ ò mọ̀ pé àwọn atajọ́ olùṣọ́ báyìí ẹ bọ́lọ̀ máa fúnra wa ní pákéjì èèyàn bọ́lọ̀ irú wọn tó jọmọ tó dáa báyìí kíyàn orí ẹ ńlẹ̀ báyìí kókò fẹ́lẹ̀ just like ọ̀dẹ̀ máa lọ bẹ́ẹ̀. ẹ̀yin lẹ́wọ̀n. tí màmá wo obìnrin tó wà láyé yìí pé mo fẹ́ wò pé ọmọ dá o ní màá wà ló jẹ. ọjọ́ tí mo kọ́kọ́ rí ẹ tí mo kọ́kọ́ wò ẹ báyìí mi ò kẹta ò notice kankan rárá. ò lè notice èmi ló yé ohun tí mo sọ fún ẹ iṣẹ́ tí mo jẹ́ fún ẹjọ́ yẹn mo dábí ọgbọ́n ni mo gbọ́dọ̀ rírú ẹ kò kàn lọ bẹ́ẹ̀ just like that. wọn pẹ́ mi náà dábí ọgbọ́n ni ló yẹ kí n jíṣẹ́ tí mo yẹ kí n jẹ́ fún ẹ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀ mo dábí ọgbọ́n ni because bí mo ṣe rẹ́gbẹ́ ẹ̀ báyìí wò pé ọmọbìnrin yìí ó gbọ́dọ̀ lọ tèmi ló gbọ́dọ̀ jẹ. ẹ dàgbé ọgbọ́n àbí kí ni mo gbé olùṣọ́. wọ́n jẹ́ kí yẹn bọ́ da ẹ̀ ìyẹn mo ṣe problem yìí. ẹ kí sí lọ́jà yẹn kí lẹ dàgbé ọgbọ́n sọ gbogbo ìran wèrè tẹ́lẹ̀ rí jọ yẹn ẹ parọ́ fún mi ni. olùṣọ́ èmi ọlá. èèyàn burúkú lè rẹ̀ pé ayé lèèyàn lọ́hùn olórí burúkú. olùṣọ́ irú ìwà pàdàkàlà ó lè tún wù yìí náà nígbà tá a fẹ́ sọ fún pé ẹ lọ sí mítì àwọn olùṣọ́ tí kì í bá ṣe pé bí àwọn ọkọ ẹ̀mí yẹn ṣàkóso pé kí n máa bọ̀ kí n wá wò yín nílé mo mọ̀ pé nǹkan máa ṣẹlẹ̀ if not mi ní mọ̀ pé nǹkan bá ń ṣẹlẹ̀ níbà olùṣọ́ irú ìwà wo lè fẹ́ ká máa tẹ̀lé ká máa kọ́ lọ́wọ́ yín irú ìwà wo lè fẹ́ ká máa rí lọ́wọ́ yín àwọn aláyẹ ká máa ṣe kẹ́ máa tọ́ wa sọ́nà kẹ́ máa sọ pé kì bó ṣe ń rìn bó ṣe ń rìn ní táwa ni wòlíì Ọlọ́run olùṣọ́ ẹ dójú tì mí o ẹ ṣe nǹkan tó dùn mí kò bá dẹ̀ dára kẹjá ọ́nù wáyé o ó ti tó ẹ̀mẹ́ta tí mo ti ṣàkíyèsí nǹkan báyìí àmọ́ o bí ẹ bá fi pé ẹ kò rí Ọlọ́run wò yín o ó dẹ̀ rí iṣẹ́ tiyín ó rí iṣẹ́ tèmi kí ni mo ṣe yìí o jọ tí mo ti ń pẹ̀rọ láyé mi ẹ̀rọ ilé ìyàtọ̀ nígbà mo ti rí ọmọ ẹni ọláì mo ti mọ̀ pé èmèrè ọmọ ló máa jẹ́ kí ló ti ẹ̀mí mi náà kí ló sún mi dé gbogbo dáadáa yìí wùlì mẹ́kẹ̀ẹ́ tó yẹ pé ẹnu ẹ̀ òbò kò sọ́wọ́ tó lè sọ nínú ìjọ ẹ̀wà tó rí mi ṣé kí ló ń wá káàkiri gan kí ni wá kiri
wọ́n lọ́wọ́ mo kóra mi sí báyìí ó èmi gan fọ́ǹbù nígbà tí mo fẹ́ ṣe orí nǹkan báyìí ṣé inú ilé ló yẹ kí n gbé irú ọmọ ìwà mo sábà wọ ojú ẹgbẹ́ mi ló pé ó ní ogbó tà máa ń dá sí wòlé Michael yìí. máa lọ fi sílẹ̀ nísìnyí. ìbànújẹ́ ni kéèyàn wá sílé ayé kó má níyàwó kó má ní ọmọ kí ẹbí àti ará kí wọ́n kọ̀ sílẹ̀ ìbá má tilẹ̀ wá sílé ayé rárá ju kí ó wá sílé ayé lọ. ṣùgbọ́n mo fi ọjọ́ ìbí mi ré nítorí àwọn òbí mi Ẹniọlá ikú tí mo fẹ́ kú yìí kò dùn mọ́ mi nínú ṣùgbọ́n láti mú ìwọ̀sí àti òṣì tí a ti sọ sí mi lára láti mú kúrò òun ló mú mi láti fẹ́ gbé ìgbésẹ̀ yìí ṣùgbọ́n mo bẹ̀ Ẹlẹ́dàá rẹ̀ kí ó dáríjì mí nítorí mo mọ̀ pé lẹ́yìn ìgbàgbọ́dá mi oríṣiríṣi ni ó máa ṣẹlẹ̀ sí ọ dáríjì mí ó máa ṣe ó. ìgbàlejò fún lọ síbẹ̀ àlẹ́ ìgbàlejò fún malé. ó yẹ kí n lọ Thursday yá ó yẹ kí n lọ Thursday. tó bá lọ Thursday táyì ìgbà tó máa dé. títí next week ṣá bọ̀ ọmọ pé mo sọ fún ẹtẹ́lẹ̀ gba àjọ máa ń lọ ni bọ̀ tẹ́mi bá ṣe dán bí bẹ́ẹ̀ bá ṣe rí èmi máa jẹ́ kó mọ̀ lórí fóònù máa lè pẹ́ wá sí máa lọ. ó yẹ ká jọ lọ ní bọ́ọ̀sì wọ́n lọ nǹkan tó bá bá bọ̀ kó wá ṣàlàyé fún mi. máa pè é kó bá máa jẹ́ kó mọ̀. ẹ ká sùn. Wo máa sọ̀rọ̀ tí ẹ lójó. Bọ́dá Dayọ̀, mo ń bá yín sọ̀rọ̀ náà. Kí ló ṣẹlẹ̀ ṣé mo dá iná gbà tẹ̀dé ni? Ó dá kílẹ̀ bá gangan. Mo lọ wo Kọ́lá ńlé. Títì pa ni mo bá lẹ̀kùn lé ẹ̀. Mi ìdẹ̀rẹ́ anybody béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo ló lọ. Torí ẹ̀ mo ṣe wò pé ó máa ń jẹ̀ sọ́dọ̀ yín pé kí wọ́n á béèrè ẹ lọ́dọ̀ yín. Kọ́lá rèé lórí mi. Ṣé Kọ́lá tó wà lẹ́gbẹ̀ẹ́ alákùkọ ni àbí Kọ́lá ìwo lẹ́yìn béèrè? Kọ́lá rèé láàrin orí mi. Ẹ̀yin ò gbọ́ pé bọ̀dà Kọ́lá kú rárá rẹ̀. Ẹ gbọ́ pé bọ̀dà Kọ́lá kú. Ìgbà láàárọ̀ yín àbí ok ẹ̀yin ṣe ìlé wá Kọ́lá wá ń sìn àbí ṣé kìí ṣe ìrònú yín náà ló pa bọ̀dà Kọ́lá. Kò yé mi Kọ́lá ṣe kí ni. Ẹ mọ̀ pé bọ̀dà Kọ́lá kú rárá. Kò yé mi Kọ́lá wo ló kú. Bọ̀dà Dayọ̀ ẹ bá abaniláyé jẹ́ ẹ̀dá wo
iye ẹ̀mí tó ti ọwọ́ rẹ̀ bọ́. ìkòkò láàrin àgùntàn. bẹ́ẹ̀ ni ó gbé ẹ̀wù àgùntàn wọ̀ ṣùgbọ́n ìkòkò ni. òun ní kọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run wà bẹ́ẹ̀ tí wọ́n jẹ ìyà ní ìkẹyìn ayé. olówó la fẹ́. sórí bí ó ṣe ń lọ yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bí ó ṣe rú di ọjọ́ ìdájọ́ nìyẹn ká tó jù sínú ọgbọ́n ẹ̀. tẹ̀lé mi ká lọ ìrìn àjò sì pọ̀. áńgẹ́lì Olúwa ariwo kan ni mo máa ń gbọ́ yìí ariwo yìí ní agbára gbígbé inú ìjìyà àti ìpayín kékeré ni wọ́n wà ní ariwo tí mo ń gbọ́ tí wọ́n pa yìí. ṣé ariwo ìpayín kékeré ohun ìnira tó ń gbọ́ yìí lówó la fẹ́. ìkórìtà tí a dé yìí gangan ni ìkórìtà tí ó gbẹ̀yìn nínú ìrìn àjò wa. bẹ́ẹ̀ ni nítorí pé àwọn tó ń gbọ́ yìí kì í ṣe irú ìjìyà nìkan ni wọ́n wà inú ìnira wàhálà ìdààmú. bẹ́ẹ̀ ni inú ìpayín kékeré ohun ẹ̀rù ibi tí ọ̀pọ̀lọpọ̀ yóò dé ní ìkẹyìn ọjọ́ ìdí tàbí sọ pé ẹjọ́ bẹ lọ́rùn níjọ́ tá ó mú àlìkámà àti èpò tá a yà wọ́n sí méjì tí àlìkámà yóò gba ọ̀tọ̀ tí èpò yóò gba ọ̀tọ̀ gẹ́gẹ́ bí a ṣe dé ìkórìtà yìí ìkórìtà tí a dé yìí gangan náà ń pè ní ìkórìtà ìyapa níbi tí wọ́n ti fi ọ́ lé olówó rẹ̀ lọ́wọ́. ibi ìbáyìí gangan ni ọ̀pọ̀lọpọ̀ yóò dé ní ìgbà ìkẹyìn níbi tí ọjọ́ ọlọ́mọ ò tó. áńgẹ́lì. níbi tí ọ̀pọ̀lọpọ̀ yóò ti sun ẹkún kíkorò kò tí ì yí ọ ni láìpẹ́ láì jìnnà yóò yí ọ tó. ọ̀pọ̀ yóò sunkún ní ọjọ́ ìkẹyìn máṣu mátọ̀ tí bíbélì ń sọ síbi torí títara wa ni má ṣàgbèrè má ṣe panṣágà àníyàwó Ọlọ́run gbà wo má jalè tí Ọlọ́run sọ káàbà nira wa lára ni gbogbo òfin wọ̀nyí pátápátá òun ni a ó fi dá ọ lẹ́jọ́ ní ìkórìtà yìí o wo ìkórìtà yìí ni ọ̀pọ̀lọpọ̀ yóò ti lọ sínú ọ̀gbun ayérayé níbi tí ẹkún ohun ìkorò ìpayín kékeré ìyà ìnira kòrò wà. níbi tí Ọlọ́run ò fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ dé tó fi sọ wípé kẹ́ ẹ gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ kọ̀ àmọ́ olówó la fẹ́ ǹjẹ́ ò tiẹ̀ mọ̀ mi. dáadáa mo mọ̀ yín áńgẹ́lì ṣé bí èmi àti ẹ̀yin àjọ rìnrìn àjò bọ̀ láti gbà ìwà ni. lótìtọ́ ni ṣùgbọ́n wo èmi ní ẹ̀rí ọkàn rẹ èmi ní iṣẹ́ ọwọ́ rẹ iṣẹ́ ọwọ́ rẹ ló sì gbé ọ débi tí o dé yìí o èmi ní ẹ̀rí ọkàn tó ń bọ̀ ọ́ rìnrìn àjò láti jọ́ta àti bí ọ búburú ló fẹ́ ṣe ní àbí rere èmi ní ẹ̀rí ọkàn tí máa ń tọ́ ọ sọ́nà tí ọ̀pọ̀lọpọ̀ sì nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ni mo bá rìnrìn àjò ọ̀pọ̀lọpọ̀ sì pa ẹ̀mí ẹ̀rí ọkàn títí tí mo fi kú nínú ayé rẹ̀ bẹ́ẹ̀ ni o ibi tí o wá bá mi dé ni èmi ní ẹ̀rí ọkàn rẹ iṣẹ́ ọwọ́ rẹ gangan ló sì gbé ọ débi tó wà yìí ẹ̀rí ọkàn tó bá ọ rìnrìn àjò láti gbà tá a ti bí ọ sínú ayé olówó la fẹ́ àkókò ìpínyà lélẹ́yìí mo fi gbogbo ohun tí mo fi wọ̀n ọ́ pátá kí ọ̀rọ̀ yìí bá lè jẹ́ ẹ̀kọ́ fún ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ nínú ayé olówó la fẹ́ káyọ̀ kò sì tẹ́tí tàbí ó gba ọmọràn eré ọkàn rẹ̀ ọmọ àti dáa jù ṣùgbọ́n ó sọ Jésù nù kó nínú ayé rẹ̀ ó kàn fi ẹnu jẹ́wọ́ gbàgbọ́ ọkàn rẹ̀ jìnnà sí ìgbàlà tó olówó rẹ̀ dà kó yọjú sí gbangba mo fẹ́ fà ọ́ lé lọ́wọ́. má sá lọ o má bọ̀ bọ́ báyìí olówó la fẹ́ olówó rẹ nìyí ìkórìtà ilé ni ó ti padà wo ẹni rẹ ní ẹ kí káàbọ̀ sínú ìpa. olówó la fẹ́ káàbọ̀ kúrìn wò ó ní ìpele tí o wà yìí kò sí àyè fún ẹjọ́ òní ní ìdààmú wàhálà ẹkún òun ìpayín kéke òní ní ọjọ́ náà pé tí a mú ọ lọ sí inú iná ìléru ọ̀pọ̀lọpọ̀ irú yìí ni mo máa ń fẹ́ kó ṣe àṣìṣe nínú ayé kí n lè bá a mú wọn lọ sínú ẹkún òun ìpayín kéke àti iná ìléru. olówó la fẹ́ eléyìí ni ìbẹ̀rẹ̀ ìpọ́njú
àti ìkorò ayé rẹ tí kò lópin. ẹ̀rí ọkàn 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 olówó la fẹ́. ẹ̀yin ọ̀mí nínú Olúwa iṣẹ́ ìrànjẹ́ ti ẹ̀wò tán yìí yóò fẹ́ kẹ́ ẹ wò lásán ohun tí ó bá jẹ́ ti níbẹ̀ ní kẹ́ ẹ múlò kẹ́ ẹ lè ṣe àtúnṣe nínú ẹ̀ ẹ jẹ́ ká rántí wípé òpin ayé ti dé tán Bíbélì sọ fún wa wípé nígbà tó bá tó àkókò tí òpin ayé bá dé oríṣiríṣi ohun kan ni yóò máa ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun mèremère tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ló bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ gbogbo nǹkan tó ń fa ìfàsẹ́yìn fún ire àti àwọn ayé wa ẹ̀ka ìpadà kúrò bẹ́ẹ̀ ká gba ìlú Olúwa olú olùgbàlà wa òun nìkan ló lè gbà wá ní ọjọ́ ìkẹyìn Bíbélì fi yíwa wípé Ọlọ́run fa ayé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ń bèrè ẹ̀kan ṣoṣo fún ni ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kàn bá ṣèwé ṣùgbọ́n tó lè ní ìyè àìnípẹ̀kun ẹ ká gba Jésù lólúwa àti olùgbàlà káyọ kúrò nínú ẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ pé kò ṣe ń gbọ́ òun ní orúkọ Jésù ní ọjọ́ ìkẹyìn àwọn èèyàn wá ọtí eléyìí tí àwòtán yìí ni ìpẹ́yìn sí fún wa a nílò ìrànlọ́wọ́ ẹ̀yin ènìyàn fún ìpẹ́yìn sí tó ti àfẹ́ ṣe ìwọ tí Ọlọ́run bá fẹ́ lò fún wa akátọ́ bàbá ló wà lórí mú màwòrán yìí àti nọ́mbà wa ẹ pè wá sórí aago kéde jẹ́ kí á mọ̀ pé ẹ̀yin ni ràn wá lọ́wọ́ nípa iṣẹ́ ìrànṣẹ́ náà tó ṣe ṣí eléyìí Ọlọ́run yóò bá wọn pàdé Ọlọ́run yóò bá ènìyàn pàdé ìrànlọ́wọ́ àti òkèèrè wa Ọlọ́run yóò ṣe inú ayé rẹ̀ Jésù Olúwa.